ẹ̀yin bàbá mi, ẹ̀yin màmá mi, ẹ̀yin brọ́dà mi, ẹ̀yin tí mo jùlọ mo kí ẹ kú ojúmọ́. Mo ń fi àsìkò yìí mo fi ń sọ fún gbogbo ẹ̀yin ọmọ Yorùbá káàkiri àgbáyé pé security tèmi dálẹ̀ irú ẹkùn security network ni lórúkọ tí mo sọ tí mo dẹ̀ register ẹ̀ tí mo dẹ̀ ti gbé síwájú president wọ́n dẹ̀ ti gbà wọlé. So mo wá ń fi àsìkò yìí rọ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ akíkanjú ẹ jù mí lọ àtẹ̀tẹ̀mí náà jù lọ tá a fẹ́ jọ fọwọ́sowọ́pọ̀. So mo fẹ́ kẹ́ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ ká jọ bọ́ síta láti flush gbogbo onú rìsáàfù wa because a gbọ́dọ̀ fààyè gba àwọn pípù yìí kan gbalẹ̀ wa. Géèmù náà dẹ̀ fẹ́ gba òṣèlú nìyẹn bọ́n ṣe ṣe láyé ìjọba Jonathan nìyẹn tí wọ́n lọ káwọn Boko Haram wá pé kọ́ wọn jíyàn pé kọ́ wọn da ìjọba láàmú. Wọ́n tó fẹ́ ṣe ni pé wọ́n fẹ́ da ìjọba bàbá Tinubu láàmú láti pé kọ́ wọn sọ pé ẹni pé gbogbo ògbóró wa òkè ilẹ̀ Yorùbá gan fararọ́ àwa la Yorùbá là ní gbà torí bàbá tí ń ṣèjọba Yorùbá ni o àwọn bàbá dẹ̀ ní ọmọ ẹni omi ti di bẹ̀bẹ̀rẹ̀ káfílẹ̀ kẹ́tì di ọmọ ẹni omi. So ẹ má jẹ́ ká fàyè gba àwọn kírímínà olóṣèlú tó ń kó àwọn tẹ́rọ́rìsì sí abẹ́ torí tẹ́rọ́rìsì lè ti máa ń pààyàn tí ń jiyàn pé tẹ́rọ́rìsì ni sẹ́tọ̀nà span ó lè mọ́ jẹ́ Fúlàní nìkan gan. So ti anybody tá a bá ti bá nínú rìsáàfù wa kírímínà ni wọ́n tó bá mọ̀ kọ́ fẹ́ gbé ọmọ Nàìjíríà jọ gbogbo wa tó bá fẹ́ gbé nínú òlu wa mọ́ bọ́ ń gbòòrò kọ́ wa mọ̀ ṣiṣẹ́ kí gbogbo ayé rí ẹ kọ́ mọ̀lé ẹ̀kọ́ mọ̀nà ẹ ó lè lọ jókòó sínú rìsáàfù tiwa nílẹ̀ wa kẹ́ wa mọ̀ pa wá kẹ́ mọ̀ jí wa gbé àwọn olóṣèlú kan náà ń bẹ lábẹ́ ẹsẹ̀ yẹn àwọn olóṣèlú kan náà ń bẹ ń bẹ so mo rọ gbogbo yẹn brọ́dà mi ẹ má jẹ́ ká fàyè gba àwọn olóṣèlú yìí kan balẹ̀ wa jẹ́ kò sí kùkù kan kò sí gìrì kan wọ́n ní kíní kan bẹ nígbó tí ń dún màrú kò sí kankan tí ń dún màrú nígbó ìbẹ̀rù Ọlọ́run ni eléyìí tí ń ṣẹlẹ̀ yìí kì í sọ̀rọ̀ ìjà ẹ̀sìn Christian lèmi náà kódà second wife mi lọ Mẹ́kà mùsùlùmí ni mo ń kírun nulẹ̀ mi ń bínú torí pé èmi gangan lọ church lẹ́ẹ̀kọ̀ọ̀kan ti bára yìí àwọn oníṣẹ̀ṣẹ̀ rẹ̀ làwọn tó bí mi so kí la wá fẹ́ mo bára wa jà fún kí sọ̀rọ̀ ẹ̀sìn ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ ẹ̀sìn sẹ́gbẹ̀ẹ́ kan ẹ jẹ́ ká fèsì àwọn tẹ́rọ́rìsì tó ń pa àwọn èèyàn wa tó ń jí àwọn ọmọ wa ẹwà àwọn ọmọjọ́ ọ̀la wa so ìyẹn ni kẹjẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ẹ jẹ́ ká gbẹ́sì ọ̀rọ̀ ẹ̀sìn sẹ́gbẹ̀ẹ́ kan kálukú ní ṣe tiẹ̀ ọmọ Yorùbá kẹ́nẹ́ jọ ń gbogbo wa ẹ dákun ọ̀fọlọ́ọ̀bẹ wa so irú ẹkùn security network ni mo dá sílẹ̀ ní ilẹ̀ gbowó fọ́ọ̀mù lọ́wọ́ anybody ìwọ tó bá fẹ́ join voluntarily ni kò ní nǹkan ṣẹ́wó fẹ́ni kankan so àdè máa fi phone number àwọn coordinator state kọ̀ọ̀kan sílẹ̀ tẹ́ pè wọ́n wọ́n connect ẹ̀ mọ́ coordinator local government yẹ tó lọ join ìwọ tó bá wù ní o voluntarily ni o kì í ṣe by force o so tá a bá dẹ̀ ti ń ba lọ ìjọba máa support wa wọ́n ní tọ́mọ bá ṣe apá òbí àgbè àwa la ní nǹkan wa ọmọ onílù onífẹ́ ó túlà wa ẹjẹ́ àjọ fọwọ́sowọ́pọ̀ ẹ má jẹ́ ká máa dúró ní pé báyà nǹkan níkan ẹjẹ́ àjọ fọwọ́sowọ́pọ̀ kájọ jáde tán láti flush gbogbo nu rìsáàfù wa pátápátá anybody tá a bá ti bá nu rìsáàfù wa criminal yẹn kí ló ń wá nu rìsáàfù wa òṣèlú náà ń lo àwọn tí lè ń bẹ́nu sẹ́yìn tó ń bẹ́ndì òṣèlú yẹn wọ́n fẹ́ fi bàjọba bàbá Tinubu jẹ́ ẹ̀ẹ́dẹ́ lè ṣe bẹ́ẹ̀ ẹ̀ẹ́ lè bàjọba bàbá yẹn jẹ́ yóò ṣe second time torí pé nígbà táwọn kan ti sin tí wọ́n tán second time kọ̀tẹ́ tó mú wọn ẹ wá lè gbé àwọn terrorist yìí tẹ̀ fi ń bà mí jẹ́ káàkiri kẹgbẹ́ wá sílẹ̀ Yorùbá lọ́dọ̀ tí wọ́n bí i nígbà tó mọ̀ rọ̀ wá ẹ dákun ẹja tó fọwọ́sowọ́pọ̀ irú ẹkùn security network ní orúkọ security tí mo dá sílẹ̀ tí mo dẹ̀ ti gbé fún president tó dẹ̀ ti tẹ́wọ́ gbà so now ìdẹ̀gbọ́ fọ́ọ̀mù lọ́wọ́ anybody kò sí fẹ́ni kankan sanwó fọ́ọ̀mù wọ́n tó bá fẹ́ join voluntarily ni àdẹ̀jọ́ sí ni nígbà tó bá fi tó a month ẹ̀rí pé gbogbo ilẹ̀ Yorùbá ó free tí ò ní sí nǹkan kan mọ́ lágbára Ọlọ́run èmi gẹ́gẹ́ ni màá dẹ̀ lead fúnra mi kì í ṣe mo fẹ́ ràn yẹn lọ èmi ẹ̀rí bí mo ṣe ń lọ tí gbogbo ayé ò rí bí mo ṣe ń lọ bí mo ṣe ń ṣe kò sáwò kankan bẹ̀ so tí yẹn sábà wọnú gbó àlèmọ́ sí ara ìṣe fídíò tó lójú ogun là ń lọ but ní gbòòrò ńgbà tá a bá ń lọ gbogbo ó rí wa àdẹ̀mọ́ ṣe ní state by state ni from Ọ̀yọ́ state to Ogun state to Lagos àtòrí wọ́n ti wà wọ́n àwọn kan náà àwọn olóṣèlú kan tó káwọn kan jọ ń jáde Ìkòròdú tọ́ni kọ́ mọ̀ síbẹ̀ àmú gbogbo wọn àdẹ̀mọ́ àwọn tá a bá mú tá a bá rí pé ó ṣe kíní àfa àwọn oníjọba lọ́wọ́ Ọlọ́run níjọba jẹ fún wa ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o ìjà sọ̀fọ̀ sọ́kọ̀ kájọ sí o dúpẹ́.